òun ló pa Bola Ige, tọ́ọ̀gì ni ó wà lára àwọn tí bàbá Tinubu fi ń pààyàn kiri. Síbẹ̀síbẹ̀ wọ́n rò pé they can damage the image of Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, but Ọlọ́run ọba mi sọ wípé no, torí ọlá ẹnu kan ká lè jọ pàdé ńbẹ̀, ká lè jọ ríra wa, kojú lè kojú. Yes, torí ẹni tí ò bá débẹ̀ kò mọ tá a lọ ṣe. Mo sọ yẹ ẹ̀gbọ́n náà ta ló ń parọ́. Ẹ máa bá mi kí olóyè Chief Sunday Ìgbòho pé congratulation, ó ti ṣẹ́gun ọ̀tá. Ẹ dẹ̀ jẹ́ káwa Yorùbá náà máa kíra wa, torí tó bá jẹ́ pé nǹkan tí ò dáa ló ṣẹlẹ̀ sọ́mọ Adéyẹmọ ni, ariwo tí ọmọ pa káàkiri ní ṣèbí mo sọ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún. Ariwo tí ọmọ pa kiri náà ni pé ṣèbí mo sọ fún yín pé Yorùbá ò ṣe é jà fún. But thank God ìmọ̀ ọ̀tá ò ṣe lórí ọmọ Adéyẹmọ. Èrò wọ́n gbẹ́bọ wọn lọ́sàn gangan, wọ́n gbẹ́bọ wọn níhòòhò lọ́sàn gangan nítorí ọmọ Adéyẹmọ. Wọ́n gbé lọ́gànjọ́ òru, wọ́n gbé láṣàálẹ̀, wọ́n gbé ní aago kan òru. Síbẹ̀síbẹ̀ òfò náà mú. Wọ́n parọ́ tòkè mọ́ tìsàlẹ̀, ọmọ Adéyẹmọ òrèlẹ̀. Bẹ́ẹ̀ ni ọmọ Adéyẹmọ òrèlẹ̀ ló jẹ́ kí n bá orin yẹn wọlé pé abanijẹ́ ènìyàn tí ń bá ènìyàn jẹ́ kiri, níjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ là ó bà ọ́ jẹ́ kalẹ̀. I'm just coming here to appeal to all the Yoruba race. Ojú wa ti là. Ká dúpẹ́ lọ́wọ́ social media. Ká dúpẹ́. Ó ti pẹ́ tó ti ń jẹ́, most especially ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin àbúrò wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa. Tẹ́ ẹ wà nílùú òyìnbó. Tẹ́nìyàn kan ó kàn déédéé kó agbádá gẹrẹyẹ wá tí ọmọ sọ ìtàn tí ò ṣojú bàbá ẹ̀. Tí ọmọ sọ tí ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá. At the end of the day tẹ́ ẹ tó dáwó fún, tó ń fowó yín wú lọ́nà ọ̀fun, tó dẹ̀ ń ṣe Yorùbá ní jàǹbá, tí ń tú àṣírí Yorùbá fún ọ̀tá. Ṣé gbọ́ mi? Mo sọ fún yín pé èmi o olódodo a máa ń láyà bíi kìnìún, tí n bá ti mọ̀ pé orí òdodo ni mo wà, I won't stop. Wọ́n láwa kan ṣe propaganda and I want to explain to them. Mo fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá ó mọ̀ ta ló ń ṣe propaganda nínú àwa blogger Sunday Igboho, torí blogger náà ń pè wá, but we know that we are not a bloggers. Àtàwọn ọlọ́pàá òro ẹgbẹ́kẹ́gbẹ́, àwọn ọmọ Gani tí ń lu Yorùbá ní jìbìtì, tó ń larí àgbòmọ́tò wúkọ́. Ẹ jọ̀ọ́, olówó ló máa ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe sọ. Kí ni ìpilẹ̀ṣẹ̀ owó ẹ̀? Kí ni ìpilẹ̀ṣẹ̀ owó ẹ̀? Ṣé ẹ fẹ́ kó máa wà kísà ní? Ìran Ààrẹ Ọ̀nà Kakanfò aṣọ ńlá olówó ni wọ́n. Torí Ààrẹ Ọ̀nà Kakanfò àná kò sí lè tó wà kísà nù wọn. Yes, lóòótọ́ ni àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná ò wo àkísà. Ààrẹ Ọ̀nà Kakanfò àná wo ló ṣe Kakanfò festival? Lára tó fi ń jà yín ló lè nìyẹn o. Ààrẹ àná wo ló gbé Kakanfò festival síta? Ṣé Kakanfò náà, torí so majority àwọn mùmú ọmọ Yorùbá tètè inú wọn sì di. Wọ́n á máa sọ fún wa pé ó dẹ̀ ń promote culture Yorùbá ni o. Ṣé lára culture Yorùbá ní Kakanfò? Ìbéèrè ni tí ò rújú. Kakanfò festival, it is the part of the culture that we have in Yoruba land, or ara àwọn orò tá a máa ń ṣe. Torí pé ẹni ó ń gbé àṣà ga ni, lára propaganda tó fi ń gbowó lọ́wọ́ yín nìyẹn. Lára àbòsí tó fi ń kó yín lẹ́rú jẹ nìyẹn. Ojú ti là, ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ti dá irọ́ mọ̀ yàtọ̀ sí òdodo. Mo sọ ní ìbẹ̀rẹ̀ ọdún mo ní ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀wọ yóò mọ òtítọ́,
òtítọ́ yóò sì sọ ẹ́ di òmìnira, pé ní ìjọ́ tá a bá ti dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́, níjọ́ yẹn la kúrò nínú ìgbèkùn. Ẹ ti dá ẹni tó fẹ́ràn yín, ẹ ti dá ẹni tó ń fẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá, àti ẹni tó jẹ́ wípé kó ṣáà máa fi Yorùbá mú èké owó ni, kó ṣáà máa gbowó ni, kó ṣáà máa gbowó ni. Ó ṣe Kakanfò, ṣé àná ni? Ṣé Kakanfò is part of our culture? Kakanfò festival. Ó ya ọjọ́ yẹn lẹ̀ kó lè máa fi gba owó lọ́wọ́ àkàìmọye àwọn tó wà l'Amẹ́ríkà, tó wà ní London, tó wà ní Canada, tó máa dá owó fún. Yorùbá ẹja jí, Yorùbá ẹ ṣe kí ni, ẹja jí. Tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ràn ìran wa, tó bá jẹ́ pé lóòótọ́ lódodo láàfẹ́ kí ẹ̀mí ọmọ Yorùbá ó bọ́ lọ́wọ́ àjòjì, ẹ̀jẹ̀ á jí. Gani Adam is not part of us. Ẹ ṣáà ti gbọ́ nǹkan tí bàbá mi Ọba Bariga sọ pé aṣẹ̀wá mọ̀, bó tẹ̀ jẹ́ pé àwa kan ti mọ̀ tẹ́lẹ̀, aṣẹ̀wá mọ̀ ni o pé ọmọ Tápà náà fi gé Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n dẹ̀ ti gbé pìlà Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí. We can still ṣí, a lè ṣí ló ń jẹ́ bẹ́ẹ̀. Kó má ba ilẹ̀ Yorùbá jẹ́, kó má sọ ilẹ̀ Yorùbá di ahoro. Tó bá jẹ́ kó dúró jẹ́jẹ́ títí ẹ̀ pẹ̀lú àwọn alájẹbárun OPC ẹ̀ tí wọn ò dìde ọ̀tẹ̀ sí ìlú ẹ̀kọ́ tí Ọlọ́run ṣe gbé jáde. Ṣé wá àwọn bàbá wa Àgbẹ̀kọ̀yà wà ń bẹ̀, àwọn ọ̀tá ń bẹ̀, àwọn fìjìláńtì ń bẹ̀, gbogbo bí tá a bá lọ náà tẹ̀lé wa. Ṣùgbọ́n he want to see himself as a leader. A ní gbogbo ìtàn Yorùbá lòun ti mọ̀, a ní gbogbo ìṣe Yorùbá ló ń bẹ lọ́wọ́ òun, bẹ́ẹ̀ dẹ̀rẹ́ irọ́ ló ń pa. Ẹ̀gbọ́n tí Arógundádé sọ lánàá pé bàbá tó bí bàbá ẹ̀ jalè wọnú pálásì ni. So it's not a Yorùbá. This time around we the Yorùbá must. Ìka tó bá tọ́ sí mú ká fi romú. Structure security ilẹ̀ Yorùbá ń bẹ lọ́wọ́ wa. Àti arrange àti pa àti kún over 5 years kí Sunday Igboho tó dé. Fúlàní ń operate bíi bó ṣe wù wọ́n ni, bandit ń operate every ìlú. Wọ́n ń jiyàn gbé láàrin ìlú. He have nothing to offer. Ṣùgbọ́n nígbà tí Sunday Igboho dé torí pé wọ́n gbé èrò ẹ̀kọ́ síta, wọ́n wá ń pariwo pé kó má ba irin iṣẹ́ wọn jẹ́, kó má ba iṣẹ́ wọn jẹ́. Àwọn tí ò lógo tó ń sọ wípé wọ́n lógo. So mo fẹ́ kẹ́ jẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mọ̀, a ti mọ àwọn tó ṣe propaganda náà fi ń gba ẹ̀yin ọmọ Yorùbá. A dẹ̀ ti rí ẹni tó jẹ́ pé òun ò ní ràn yàn lọ, òun máa á jáde lọ síbẹ̀ ni. Ẹni tó sọ wípé oyè tó ń jẹ́ ju oyè ọba lọ nílẹ̀ Yorùbá, ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé wá lù wá ń jìbìtì ni o. Ẹni tó lọ wá àwọn bàbá Dr. Fẹ́dí Fáṣẹ̀hùn tó gba oyè, tó gba OPC lọ́wọ́ wọn, lára àwọn tó ṣe alátìlẹ́yìn ẹ̀, lára àwọn tó ràn lọ́wọ́ láti jẹ́ kó rí bá àwọn bàbá yẹn lọ́wọ́ gbà, lára wọn ni bàbá Adéṣọ̀kan wà. Ó dojú ìjà kọ bàbá Adéṣọ̀kan yẹn nígbà tán ní èkú dàdọ́wọ́ ẹ̀ tán. So they born Gani to disorganize the Yoruba land. It is we, the authentic and the original Yoruba, will not allow him to do it. So, ṣé gbọ́ mi? Ó ní wọ́n ń parọ́ mọ́ òun torí lóòótọ́ àwa ò kàwé. Bó ti mo mọ̀ pé àìkàwé mi, ohun tẹ́yìn olóyìnbó ń pè ní propaganda ni kẹ́nìyàn ó parọ́ kó fi rọ́. Ká máa ń darapọ̀ mọ́ òótọ́. Táwa kan dẹ̀ mọ̀ pé àparọ́ torí ó wọ̀n clearly. The first, the second, the third meeting tí OPC kọ́kọ́ máa ṣe, Gani was not there. So he showed that OPC ti wà kó tó lọ join wọn, kó tó fi jẹ youth leader
kó tó dàbẹ̀rú pẹ̀lú àwọn àgbà ìyà kan tó jáde síta tó ń tutù kùtù lẹ́nu lóde òní. That is number one. That is what? Number one. Number two, ẹgbọ́n tí bàbá wa ọba Bariga sọ pé ẹni tó bá lọ́bì oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́dọ̀ bàbá wa Lámídì Adéyẹmí Aláàfin was what? A Fulani man. Àtìkù 300 million. Ìwọ fún bàbá ní 200 kí wọ́n náà gbé 1 million lẹ̀ kó gbé 2 million 1 million sápò. Bàbá sọ wípé oyè tí Fúlàní bá bá ìyàn gbà ṣé kìí ṣe Fúlàní yẹn ló máa ṣiṣẹ́ tọ̀. He made that he used opportunity of money ó rọ̀bù wa nìyẹn in again. Tọ́ba jẹ́ pé àwa ló ń sọ́ọ̀sì wọn ní wọ́n rán wọn ní o. Sunday Igboho ló rán wọn o. Sunday Igboho ló fún wọn lówó 200,000 naira ní Sunday Igboho fún wọn. Owó táwa ń gbà lọ́wọ́ Sunday Igboho ju 200,000 lọ ṣé o gbọ́ mi. Ẹ̀yin wọ́nrawọ́nra yìí àtàwọn máa lè tán tẹ̀lé lẹ́yìn tá a bí wọn nílẹ̀ Yorùbá torí sọ wọ́n jẹ́ ilẹ̀ Yorùbá tẹ́nìyàn kan dẹ̀ ń ba ilẹ̀ Yorùbá jẹ́ tẹ́ torí tọ́rọ́kọ́bọ̀ tó ń fún yín tẹ́ wá sọ wípé orúkọ Gani orúkọ tó ti ń build more than 34 years orúkọ tẹ́yìn ń jẹ nìyẹn tó fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá tó fi rọ́pọ́pá ilẹ̀ Yorùbá tó fi make. Ẹ mọ̀ pé gbogbo àwọn ẹ̀jẹ̀ tí àwọn ọ̀tá ti pa nílẹ̀ Yorùbá máa dìde abiyín léèrè. So we want to know. Propaganda bó kàn fẹ́ máa rán ẹ̀yin èèyàn létí ni o. Àwa ń celebrate bàbá olóyè tuntun ni. Orúkọ ló ń ro Sunday Igboho wọn ní kò jà fún májàsọ́lá kò jà sọ́lá kò jà sípò. Ṣùgbọ́n àfìwà gbayì lọ́mọdé yẹ mọ́. Nítorí lè mú odidi ọba pété tán bá ń sọ ìtàn Yorùbá tí wọn bá ti dárúkọ Sunday ìtàn yẹn ò tí ì pé. Mo gbé ẹni tó jẹ́ pé wọ́n jọ lọ sí Ọ̀wọ̀ níbi tí Gani ti ń sáré bíi rélùwéè ó jáde síta ó ń dìlé mọ̀ ó ń dìnnà ẹ̀ ẹni tó dẹ̀ wà ń bẹ̀ sọ wípé kò lè sọ lójú òun kò lè sọ ọmọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Sẹ̀lẹ̀ Express wọ́n ní kí n má sọ já ni mo sọ pé ohun tí èmi bá sọ lẹ́nu kì í ṣe àhesọ ohun tó ṣẹlẹ̀ ní Sẹ̀lẹ̀ Express ẹni tó fẹ́ kọjá Sẹ̀lẹ̀ Express tí mọ̀ tó pa ó mọ̀ ọ́. Why are you telling lie? Kì í dẹ̀ ń ṣẹ̀bi ẹni tó ń parọ́ àwa tá à ń kó irọ́ jẹ lé ẹ̀bí wà lọ́wọ́ wa kì í tún ṣẹ̀bi lọ́wọ́ àwa tá à ń kó irọ́ jẹ ààrẹ ni tó máa là wá lójú ni ló jẹ́ ká máa kórọ́ jẹ ṣùgbọ́n tá a bá ti rẹ́ni tó ń là wá lójú tó sọ pé báyìí lọ́nà ṣe rí báyìí lọ́nà ṣe rí tá a bá sì tún wá ń wọnú ìgbèkùn irọ́ a jẹ́ pé ọwọ́ wa ló wà a jẹ́ pé ọ̀rọ̀ yẹn ni pé ọmọ ègbé kò ní ṣàìṣègbé à ń sọ eléyìí kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ olójúlówó ọmọ Yorùbá tó sì wà nínú ìgbèkùn Gani Adams kán lè jára wọn kúrò ńbẹ̀ kán lè kúrò nínú ìgbèkùn Gani Adams kán lè mọ̀ wípé Gani Adams ń ba orísun wọn jẹ́ ni he have nothing to offer the Yorùbá rẹ̀ he have nothing to offer. That is why tẹfimá orú bàbá wa ọba Bariga tó sọ̀rọ̀ yìí wọ́n ì máa àtákì bàbá ṣé mà kó ti sọ pé wọ́n fẹ́ sọ olórí ogun ilẹ̀ Yorùbá di méjì ni ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá tó ní oyè tó ń jẹ nínú ẹni tó sọ pé ẹ̀sọ́ fún bàbá Èkìtì kó dákẹ́ bọ̀tò náà ò dákẹ́ náà padà bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ náà pé oyè wo ni ta ló fún Gani ní ọ̀dà pé oyè tó jẹ́ yóò gbẹ́dọ̀ dọ̀bálẹ̀ fọba kankan nílẹ̀ Yorùbá ó sì ń rìn yín ni but àwa máa sọ̀rọ̀ tójú ọmọ Yorùbá máa là ọba mi Èdùmàrè ò dá Yorùbá kó gbà nínú ìgbèkùn olórí aládé lọ́lọ́run ọba mi ṣe ìran Yorùbá aṣíwájú lọ́lọ́run ọba mi Elédùmarè ló ṣe ìran Yorùbá adarí lọ́lọ́run ọba mi Èdùmàrè ṣe ìran Yorùbá ìran Yorùbá yìí ṣèrò ẹ̀yìn kí ló sọ wá dèrò ẹ̀yìn it is because
wọ́n fi irọ́ wọ́n fi pe òtítọ́ fún wa. A gba àwọn ọ̀sìnwín tí àwọn bàbá wa gbà wọ́n láàyè, a gbà wọ́n láàyè láti dé ipò agbára. À ń fi àjòjì sí ipò àṣẹ nílẹ̀ Yorùbá. À ń fi àwọn àtọ̀húnrìnwá jẹ oyè tí ò yẹ kán gbóòórùn ẹ̀. Symbolically and jealous. That is the number one cause of the problem. Reason is that orin kan jáde síta òwe àwọn bàbá wa ni kẹ́rù ó mọra ẹ̀ ní ẹrú, kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà. Let the ẹrú know himself as ẹrús, and let ìwọ̀fà know himself as ìwọ̀fàs. Ṣùgbọ́n tí ìwọ̀fà bá ti wá ń ṣe bí ọba tá à ń mú ìwọ̀fà tá à ń mú ẹrú jọba ní ìlú, kò sígbà tí ìlú yẹn máa tòrò, kò sígbà tí ìtẹ̀síwájú máa ṣẹlẹ̀. Tí a bá ti ń kó àkún kó ìlẹ̀kẹ̀ sí ọrùn àtọ̀húnrìnwá bí ti rí náà la ṣe ń lájọ wà lẹ́nu ẹ̀. Torí ìlú kówókówó ni òun ọmọ lù, torí ọmọ àjòjì. Tó bá jẹ́ pé mo tọrọ kínní yìí ni ìlòkulò lè máa lò ó láṣọ tí mo wọ̀ yìí. Ohun tẹ́nìyàn bá tọrọ ìlòkulò ló ń lò ó. Ṣùgbọ́n tí àwọn bàbá mi kan ní a ní owó tẹ́nìyàn bá ṣiṣẹ́ fún ìnákúnná náà máa ná. Free money wàá kàn máa búlọ̀ ẹ̀ bíi pé owó ṣe wù ẹ́ ni. Ṣùgbọ́n owó tó bá láàgò sí á mú ìyà tó ń jẹ ń bẹ̀. A máa ní òun ti gbìyànjú ní ilẹ̀ Yorùbá, ẹ sọ ìyànjú ẹ jẹ́ wá gbára ìyànjú tó gbà máa tú wa kan yẹ̀yẹ́. Òun ti gbìyànjú ní ilẹ̀ Yorùbá gan, wọn lè má sọ̀tọ̀ Yorùbá kan má sọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni. Mo kẹ́yìn sísá mi, mo kí gbogbo ẹ̀yin bàbá mi mọ̀. Ẹ ti gbọ́ rí o, mo kàn tó bẹ́ẹ̀ kẹ́ ti gbọ́ ni. Ẹ jọ, mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Sọ́nà advice àwọn OPC. Ẹ jọ tẹ́ ẹ bá ń gbọ́ ẹ jẹ́ kí n gbọ́ yes. Because ká ní mo mọ pásítọ̀ àwọn OPC ni. Ó yẹ kéèyàn mi ò wò bóyá àwọn OPC ní adviser. Ká ní adviser ni gbogbo ẹ̀yin bàbá tẹ́ ń jáde tẹ́ wá ń gbogbo tẹ́ ń sọ̀rọ̀ sí gbogbo tẹ́ ń sọ̀rọ̀ sáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ìsọkọ́ fún yín, Ìgbòho kọ́ ní ìṣòro yín o, Ìgbòho kọ́ ní problem mi o, mi ò support anybody lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Kàá síwájú ọmọ yìí. Èèyàn tó bá tójú ẹ̀. Ẹ máa gbọ́ o, ara iṣẹ́ tó ṣe nílẹ̀ Yorùbá ni o. Pa àwọn àṣebí nílẹ̀ Yorùbá, òun lèmi wà pẹ̀lú. Ara iṣẹ́ tí Gani Adams ti ṣe nílẹ̀ Yorùbá lẹ́fẹ̀ẹ́ máa gbọ́ yìí. Nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá Fúlàní ń jí ọ̀gbìn, ṣùgbọ́n bímọ bí mo ṣe ń rí àwọn àgbàlagbà, àwọn bàbá nínú OPC tó ń jáde tó ń ṣe fídíò lóríṣiríṣi, mo kàn máa ń wò pé sáwọn pípọ̀ ìṣe wọn ní adviser ni. Ṣé rí Ìgbòho kọ́ ló jẹ́ káwọn púpọ̀ náà ọmọ Yorùbá kọ́ kẹ́yìn sí yín o nílẹ̀ Yorùbá o. Wọ́n ní pé ṣe rí orí mi má jẹ́ fi ànọ́bà ẹ̀mí jẹ́. Ṣé ń gbọ́ ọmọ kékeré ló sọ̀rọ̀ yìí o. Ti ṣe sẹ́yìn òun ló ń kó bá yín nìsín. Ara iṣẹ́ tó ti ṣe nílẹ̀ Yorùbá lẹ́ ń gbọ́ yẹn o. Wọ́n bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gba àtẹ̀yìn OPC. Kò ń ṣe Ìgbòho ṣé òbí ogun. Ṣé gbọ́ ohun tọ́mọ yẹn sọ? Ó ní kò sẹ́ni tán bí dáadáa nílẹ̀ Yorùbá tó lè gbà ti OPC tó lè gbà ti Gani mọ́. That means to say the majority àwọn tó ń tẹ̀lé Gani lẹ́yìn wọn ní bíbí rẹ̀. Wọ́n ṣubú wọ́n ní bíbí rẹ̀. If they have bibi erased, they will never follow the Gani, because this man destroyed the Yorubas. Ẹ jẹ́ kó ọmọdé yìí máa kàwé ẹ lọ, ẹ jẹ́ kó máa kàwé síwájú. Tó wà lẹ́yìn nísìnyí ṣe ọgbọ́n wẹ̀ ọ́ bóyá ogun Ìgbòho òun làwọn èèyàn ń bá yín jà nínú ogun nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn ni. Ṣé gbọ́? Ṣé ẹ̀ mọ̀ nǹkan tẹ́yìn náà ti ṣe sẹ́yìn ni? Àsìkò tó yẹ kẹ́ wá tún ìwà ara yín ṣe, kẹ́ tó orúkọ ara yín ṣe, àsìkò yẹn lẹ́ àwà yìí. Ẹ̀kọ́ wá ń jáde ẹ̀kọ́ wá ń wíru. Ẹ̀yin tó yẹ pé ṣé ẹ̀ mọ̀ nǹkan tẹ́ ti ṣe ni? Gbogbo àtàwà àwa igun, gbogbo àtàwà school, tàwa ní secondary school. A lè ka iye ọ̀rẹ́ wa tẹ́ pa, a lè ka iye àwọn classmates wa tẹ́ pa, tó jẹ́ pé ọkọ̀ta lèmi ti lọ school,
Mushin Boys High School mo lọ. Mushin Boys High School tó ń bá máa wà ní school báyìí àwọn OPC kan máa ya dé ní nǹkan OPC tútù bẹ́ẹ̀. ara iṣẹ́ tó ti ṣe nílẹ̀ Yorùbá nìyẹn o. àwọn ọmọ school máa ya síta máa sálọ nígbà tó mọ̀. ara ń tẹ́tẹ̀ ní propaganda lélẹ́yìí o. tọ́jú ọmọ Yorùbá. ẹni bá wà ní Ìsọlọ̀ tó wà ní Ìjẹ̀ṣà-Tẹ̀dó tó wà ní Ọ̀kọ́ta tó bá sọ wípé òun ò mọ̀ ìgbà tí fashion bàbá Frederick Fashion and Gani Adams tó ń dojú ìjàngbọ̀n kọra wọn a jẹ́ pé onítọ̀hún abẹ́ ilẹ̀ ló wà. ní rádàbà tún bẹ́ẹ̀ àwọn ọlọ́kadà tó bá dúró tó ń gbèrò tó ń wá ọ̀rọ̀ ajé bọ́ ìfẹ́ bọ́mọ bọ́ ìfẹ́ bọ́yàwó wọn ìbọn máa bà wọ́n ká tó mọ̀ ẹ lè pa ọlọ́kadà bíi mẹ́ta tọ́jú ọmọ Yorùbá. ara iṣẹ́ tó ṣe nílẹ̀ Yorùbá ni. àwọn ìyá tó ń tèso. ẹ pàtẹ́wọ́ fún Gani. ní express tó ń tèso ní express. ẹ pàtẹ́wọ́ fún Gani. ọ lè máa bọ̀ báyìí kẹ́ tó mọ̀ ẹ máa yìnbọn fún àwọn yìí léṣo. ṣé ń gbọ́ ẹ pàtẹ́wọ́ fún Gani ara iṣẹ́ rere tó ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. àwọn yìí léṣo máa kú lẹ́gbẹ̀ẹ́ títì tọ́jú ọmọ Yorùbá. gbàmí a lè máa àwọn ọmọ skul a lè wà nínú mọ́tò tá a máa lọ́lé bá ti ń bọ̀ pẹ̀lú convoy yìí bá tẹ́ ń bọ̀ burúkú tẹ́ ń bọ̀ àwọn onímọ́tò tó ń gbé wa bọ̀ nínú mọ́tò táwọn ọmọ skul wa a lè máa bọ̀ báyìí tó bá ti lè blọọkì báyìí ẹ máa já wọn bọ́ọ̀lù ẹ máa bẹ̀rẹ̀ ọlẹ́gbà ni ẹ máa nọ dírẹ́bà yẹn àfi tí dírẹ́bà yẹn bá kú. ara iṣẹ́ tí Gani ṣe nílẹ̀ Yorùbá ni. tọ́jú ọmọ Yorùbá sọ̀rọ̀ àmọ́yé nǹkan àmọ́yé ọkọ lọ́kọ ìyàwó oníyàwó tó jẹ́ pé ọkọ àti ìyàwó lè máa jẹ́ ó lè jẹ́ pé ti kẹnu sí ìyàwó ìyàwó ẹgbà ìyàwó wa pé yín kóhun ọkọ òun náà òun ẹ lọ pé ọkọ lọ́kọ ẹ nù àfi tó pọ̀ ẹ máa rí jáde tó bá máa dijọ́ kejì àgbọ̀n kọ̀ọ̀kan yẹn ti kú. tójú ọmọ Yorùbá àmọ́yé nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ló ń jẹ́ káwọn ọmọ Yorùbá bínú sí yín. àmọ́yé lóríṣiríṣi tẹ́tí ṣe fún àwọn amóyógún tẹ́tí jà amóyé police station tẹ́tí sún ní Sọlọ Ọ̀kọ́ta police station ẹ̀ sún mélòó la fẹ́ kà nígbà táwọn àwọn àsukù lọ́kọ́ta ẹ lè máa jàbọ̀ láti sẹ́ńtúrì báyìí ká tó mọ̀ pé èèyàn àtẹ̀yàn lè máa jà nínú skul báyìí bóyá ẹ̀gbọ́n ẹ̀ OPC ni alọ́pọ̀ ẹ̀gbọ́n ẹ̀ wà ọmọ ìyàwó ní skul máa bẹ̀rẹ̀ sí ní anybody nípa akẹ́wò pa ọmọ skul máa bẹ̀rẹ̀ sí ní sáré jáde níbi táwọn ọmọ skul bá ti ń sáré jáde lọ ìbọn lè bà èèyàn bíi márùn-ún. ara iṣẹ́ rere tí Gani ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. àmọ́ yẹn kọ́ tẹ́tí ṣe sílẹ̀ Yorùbá jẹ́ kí inú bí àwọn ọmọ Yorùbá kò sọ̀rọ̀ Sunday Igboho ètò ẹ̀ mo ṣe ń bèèrè pé ta ni adviser yín. bá mi béèrè. adviser yín. ṣé o bóyá ìtorí Igboho làwọn èèyàn ṣe ń kẹ̀yìn sí yín. ìtorí Igboho tó nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá ẹ̀ ọmọ yìí nǹkan tẹ́ ti ṣe ìsìnkú olówó ẹ̀kẹ́ tó ń kọ ara yín ṣe kẹ́ tó ara yín pa kẹ́ jáde kẹ́ jà fún ọmọ Yorùbá káwọn ọmọ Yorùbá lè mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ àwọn ẹ mọ̀ pé lójú púpọ̀ Yorùbá ò ṣe é nu ẹnu fún ọ̀dàlẹ̀ ni sẹ́yìn ò mọ̀ ni. ìwọ̀n OPC nìkan ló ń gba tó OPC àwọn èèyàn yín nìkan lè gbà tiyín ṣùgbọ́n ọmọ Yorùbá tó rẹ̀ bá pé tó jẹ́ ọmọ Yorùbá tàtà kò sọ ọmọ Yorùbá tó máa gbà tiyín nítorí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá so kẹ gbé ọ̀rọ̀ Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ jà fúnlẹ̀ Yorùbá ẹ jáde kẹjà kó ń ṣe àwáwí ẹ̀yin tẹ́jẹ́ àgbàlagbà tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín tó yẹ kán lọ́pọlọ tó yẹ ká tiẹ̀ máa bá kínní lórí yín ẹ wá dín gbé ẹ̀kọ́ kọ́ọ̀sùn ẹ̀ kàn ṣe users kiri ní orí Facebook wà sọ̀rọ̀ sí yín mo máa advice yín ni nípa ẹ lọ tún ara yín ṣe ẹ lọ tún ara yín ṣe torí Ìgbòho kọ́ làwọn èèyàn ṣe ń bá yín jà torí Ìgbòho kọ́ làwọn ọmọ Yorùbá ṣe ń bínú sí yín torí nǹkan tẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá sẹ́yìn ni ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ adviser yín lè mú wa bá sọ̀rọ̀ kọ́ mo ní good adviser OPC ẹ̀ ní good adviser tó tẹ́ bá ní good adviser ni ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde kẹ́kọ̀ọ́ máa ń disgrace ẹ mọ̀ pé gbogbo fídíò tẹ́ ń ṣe wọ́n ń disgrace ara yín ni ẹ wọ́n ń disgrace ara yín ni ẹ mọ̀ ní nítorí kò sọ ọmọ Yorùbá tó fẹ́ gbọ́ yín kò sọ ọmọ Yorùbá tó rẹ̀ pé tó fẹ́ tẹ̀lé yín OPC mi ò lè parọ́ fún yín so tẹ̀kẹ́ gbé tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni problem yín bí pé kẹ́ wá bẹ́ẹ̀ máa tún orúkọ ara yín ṣe nítorí orúkọ ẹ̀yìn OPC ti bàjẹ́ gan ẹ mọ̀ ni orúkọ ẹ̀yìn OPC ti bàjẹ́ ọ̀rọ̀ ọ̀dà lẹ́nu bọ́ yìí ọmọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí ni wá sọ story wọn nípa experience tèmi nípa OPC nìyẹn Ọ̀kọ́ta mo ti lọ school mo mọ iye ẹ̀mí ọmọ Yorùbá tó tọwọ́ yín bọ́ lọ́kọ́ta. ara iṣẹ́ tó ṣe nílẹ̀ Yorùbá nìyẹn. mo mọ ẹ̀mí ọmọ Yorùbá tó ti ọwọ́ ẹ̀yìn OPC bọ́ lọ́kọ́ta ṣé onímọ́tò tẹ pa ni ṣé ọ̀kadà tẹ pa ni ṣé àwọn ọmọ skul tó já wọn ọmọ ọ̀rẹ́ wa tẹ pa ni ẹgbẹ́ta bá jáde ní skul báyìí ká tó mọ ìbọn lè bọ́ ọmọ skul bíi márùn-ún bíi mẹ́wàá lójúmọ́ mélòó la fẹ́ kà so ẹ̀yin nìkan lọ tún ara yín ṣe kẹgbẹ́ tí Ìgbòho sẹ́gbẹ̀ẹ́ Ìgbòho kọ́ ni pọ́blẹ́mù yín nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá ni nǹkan tẹ́ ti ṣe fáwọn ọmọ Yorùbá good adviser tẹ́ bá ní good adviser ó yẹ kó máa caution yín bẹ́ẹ̀ ṣe ń jáde ẹ mọ̀ pé kàn ń disgrace ara yín sí ẹ lọ ṣe the need footing dẹ̀ nígbà ẹ kóra yín jọ tẹ́ bá mọ̀ pé ẹ ti ṣe tán kò sí pé bóyá ẹ ń gbà proof lọ́wọ́ ẹnì kankan
kò sí lè jáde síta ń sì tẹ lọ mú Fúlàní káwọn ìjọba kan wá sọ pé kí káwọn ọmọ Yorùbá má yà síta pé ó ṣe jáyìn tẹ lọ mú kínní ni ìjọba máa sọ pé àwọn fẹ́ máa bá jà. sọ ọ̀rọ̀ tèmi ò ju bẹ́ẹ̀ lọ mọ́ advice yìí ni gbogbo yín o tọrọ mi bá dàbí. ọ̀rọ̀ ló sọ gbogbo náà nìyẹn orúkọ ọmọ tápà àyè gba tápà ó kọ́lé ìkùnú. so ṣé blackmail lélẹ̀ or propaganda? This is not a propaganda. This boy say the reality. Mi ò mọ̀ rí. Èmi náà mo kàn ṣe alábàápàdé fídíò yẹn ni. Mo gbé ní Ìjẹ̀ṣà Tẹ̀dó. Mo gbé ní Mùsìn Olóòṣà. Mo lẹ́gbọ́n ní Àwáwù. Ìyá mi wà ní ìyá mi ò ní dárúkọ wọn. Ìyá mi wà ní Olúṣọ̀gá. Tá máa ń sọ pé àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ alumílíọ̀n ọkọ wọn ní Èkó, àwọn tó bá mọ̀ bẹ̀ dáadáa wọn ti mẹni tí mò ń sọ yìí ní Olúṣọ̀gá. Gbogbo wọnàwọnà tẹ̀ ń ṣe yìí Sunday Igboho lẹ́rù pé fẹ́ bà lórúkọ jẹ́, ọmọ ń gòkè sí lójoojúmọ́ ni ọmọ làbáǹsì ó jábọ́ kò bọ́. Igboho náà ń pè bẹ́ẹ̀ torí ilé tọ́lọ́run ọba mi kọ́ ni. Abanijẹ́ ènìyàn tó ń bá ènìyàn jẹ́ kiri. Gani níjọ́ tó bá ti dẹ́kun àti banijẹ́ là ó bá ọ jẹ́ o. Ó ti dé koríta ẹ̀. This boy Àgbàlá Gabriel wá sọ̀dọ̀ ẹ̀. Ìgbà tó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho náà ló mú sẹ́nu torí ìlara. Ojú tí òyìnbó onílára bójú òtí ẹ̀yàn onílára. All the Obas in Yoruba land, majority of Obas in Yoruba land now accept Sunday Igboho as their own son that is capable to flush the Fulani out of the Yoruba land. Is capable. Sunday Igboho is more than capable to clean the Yoruba forest. Symbolically ìlara lẹ́yìn ṣe káàkiri. Jẹ́jẹ́lẹ̀ ọmọ ọlọ́mọdé ń tẹ̀síwájú. Symbolically bí ìlú kówókówó kó ṣàjẹ́ ẹ̀yìn ẹ ti gbàgbé. Ó yàtọ̀ síra wọn. Ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àtọ̀húnrìnwá. It is time for all the Yoruba to let the Gani know that is àtọ̀húnrìnwá. Kó níbi tó lè rìn dé. Gbogbo àwọn ọba tó ló wà nípa títí ń wà lẹ́yìn òun. A mọ̀ pé àwọn ọba kan wà elébi ni wọ́n. Àwọn ọba kan wà ìkùmọ̀ ló lọ bá wọn fi jí adé gbé. Sí wọn lé wọn lórí. And this is time that we say enough is enough. Enough is what? Is enough. We can't continue like that in Yoruba land. This is time for us to say no to the Gani agenda in Yoruba land. Ẹ̀gbọ́n náà ó ní àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná agbádá náà máa ń wọ̀ káàkiri. Ààrẹ Ọ̀nà Kakanfò àná èwo lẹ rí nínú wọn tó wọ níkà? Èwo ni nínú wọn lẹ rí tó jẹ́ olòṣì? Ẹ jọ̀ọ́ nínú gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná tá a ti jẹ èwo lẹ rí nínú wọn tó ṣe Kakanfò dé tí ò bá jẹ́ ọgbọ́n olè? Èwo ló ń ṣe Kakanfò dé? Nínú àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tá a ti ní èwo lẹ rí nínú wọn tó lọ ń gbé ẹpọ̀n sí ojú òkun tó lóun bọ olókun tó lóun bọ ọlọ́ṣà tí ò bá jẹ́ ọgbọ́n olè? And I pity the Didirins, the Muguns, Yorubas that they are abroad. Tí màá yìí ń gbá bí ẹni gbẹ́ran. Olówó ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ni orísun owó ẹ̀? Òun orúkọ tó fi ẹ̀jẹ̀ Yorùbá tó fi build. So ẹ̀yin ọmọ Yorùbá àìlọ́wọ́ àìlọ́kọ́lé ká lọ máa fọwọ́ kó mi o. Àìdè lójú àìlójú tó ká máa wá ìrújú kiri. We have seen the genuine, the authentic, the original, the òyìnbó wo ló yẹ kí n tún fi kọ́lé bá ọmọkùnrin yìí? Our own blood. Sunday Adéníyì Adéyẹmọ Igboho Òòṣà bàbá olóyè tuntun.
tí wọ́n lé tí wọn ò bá, wọ́n lára ẹ̀ títí wọ́n rí fúláàgì mẹ́ta síta, wọ́n láwọn ìyá wọn kan wà ń bẹ̀, wọ́n rò pé wọ́n gbé Sunday Igboho ṣépè, àwọn ìyá wọ́n sùn lọ. Ọ̀sẹ̀ tó tẹ̀lé Ọọ̀ni of Ifẹ̀ ọ̀nà Sunday Igboho in a big way. Wọ́n tún jáde síta, àṣírí ni mò ń sọ fún yín tó tẹ̀ wá. Ọmọ ní ohun tèmi bá sọ ẹgbà, àwọn tán gbé fún pé kán lọ rí màálù mọ́lẹ̀ nítorí Sunday Igboho. Kàkà kí ọmọ Adéyẹmọ ó lọlẹ̀, ọmọ Adéyẹmọ ń peléke sí ni torí pé the love of the Yorùbá is the heart of Sunday Igboho. Ni mo fi kọ́ni yẹn lánàá pé wọ́n lọ gbẹ́bọ wọn sóríta mẹ́ta nítorí rẹ̀. Ọmọ Adéyẹmọ, wọn èyí jẹ́ kí babaláwo wọn ó sùn nítorí rẹ̀. Wọ́n gbẹ́bọ wọn ní òkú lọ́gànjọ́ òru nítorí rẹ̀. Ẹ mọ̀ kó wọ́n ti ya wèrè nígbà tí ènìyàn bá gbẹ́bọ lọ́sàn-án gangan ní òhò torí ọmọ ọlọ́mọ. Kúrúkẹrẹ ó di ilé aláwo, wọ́n rí màálù mọ́lẹ̀. Kúrúkẹrẹ ó di ilé oníṣègùn. Májàsọ́lá, ogun wọn ò ràn ẹ́ o, kan yé wulẹ̀ sáré ká. Ẹ jẹ́ ká máa sáré kiri, àti kiri ní pẹ̀ràn jẹ. Ìbá àjọmọ ọkọ ni tó darapọ̀ mọ́ máa ń tápà tó lóun fẹ́ máa yọ ìran Yorùbá lẹ́nu, ilẹ̀ Yorùbá yọ lẹ́nu, kò dẹ̀ ní nísinmi láṣẹ Olódùmarè. Olóyè Chief Sunday Adéyẹmọ Igboho ṣàǹbọ̀ ní Èkìtì ní on 21. Ìjẹ́ máa pé wèrè kan jáde nígbà kan, ó ní wọn ò gbẹ́dọ̀ rí ní Ìbẹ̀jú Lẹ́kì o, kó má wá sí Ìbẹ̀jú Lẹ́kì. Kí ni déètì Ìbẹ̀jú Lẹ́kì yẹ o? Ṣé on the 25 ni Sunday Igboho tó ń lọ sí Ìbẹ̀jú Lẹ́kì ní on the 25? Ibi dání kí gbégbé má gbé ibẹ̀ ló gbé, ibi dání kí tẹ̀ ibẹ̀ ló tẹ̀ dandan. Àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà, ayúlọ́yúbọ̀ lọ́wọ́ yẹnu. Ibi tá a ní kí gbégbé má gbé, ibẹ̀ ní gbégbé ń gbé. Ibi ká ní kí tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀, ibẹ̀ ní tẹ̀tẹ̀ ń tẹ̀. Àyún lọ́yún bọ̀ lọ́wọ́ yín, kì í ṣoògùn, Ọlọ́run ló dá bẹ́ẹ̀. Mo ti sọ fún yín, mò ń fà yín létí, ẹ̀ ń gba etí ẹ lọ́wọ́ mi ni pé ẹni bá ti ń bínú sẹ́ni tí Ọlọ́run ọba mi dá tó ṣe ní special made. Bí ìgbà tí ènìyàn bá ń bá Ọlọ́run jà ni, kò dẹ̀ sẹ́ni tó ń bá Ọlọ́run jà tí ń gbè é fún. Ẹ jáwọ́ nínú ibi ṣíṣe. Ẹ lọ tò sẹ́yìn ọmọ ẹ̀mọ́ kó kọ́ yín bí wọ́n ṣe ń fi ìwà àgbáyé. Ẹ ní ìwà, Gani ò ní ìwà, ìgbéraga bá yí ẹ jẹ́. Àtàwọn sórí àwọn tó wà lẹ́yìn ẹyẹ tó rò pé wọ́n fẹ́ràn yẹ, àwọn ló ń pa ẹkú lọ. Àwọn ló ń pọ́ǹpù ìgbéraga yẹ sí ẹ lọ́kàn torí pé àwọn ti sọ pé orúkọ làwọn fi ń jẹun, ó máa tó tán. Yorùbá, ẹ jí lójú oorun yín. Ẹ má jẹ́ kí ọmọ tápà kó fi ìran títí ẹ̀ pa ìran wa jẹ́. Ẹ gbọ́ mi o, àbọ̀ ọ̀rọ̀ lẹ́sọ pé àwọn sọ fọ́mọlúwàbí bó bá dé nù ẹ̀ adódìdì. We are not a bloggers and we are not a propaganda. We say the truth, and the truth will set the Yoruba free. Bless you.